ẹ kú ojúmọ́, ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta. Àlàáfíà kọ́ mo bá yín bí. Ṣé ara lè? Àánú Ọlọ́run ò ní fi yín lẹ̀ o. Bí ọ̀rọ̀ àwọn bàbá wa ni. Wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, àníṣe ló ń pọ́n. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, àníṣe ló ń pọ́n. Ìran Fúlàní ń wó ayé Yorùbá mọ́lẹ̀, àní ń tó dára ni. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìran Yorùbá ń jáde kò lóko ẹrú wọnú oko ikú lọ. Àwọn àgbààgbà wa ní ń tó dára ni. Ọmọ Yorùbá dá láàrin kiri káàkiri gbogbo àgbáyé. Àwọn lọ́balọ́ba wa ní ń tó dára ni. Òwe Yorùbá kan dẹ̀ sọ wípé wọlé wọlé ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù. Àti wá wọlé fọ́mọ Yorùbá kó wọlé bàbá ẹ̀ wá di ìbẹ̀rù àti bójó. Àwọn àgbààgbà wa àtàwọn ọba ilẹ̀ Yorùbá ní tó dára ni. Ẹ̀gbọ́n náà ṣé èèwọ̀ ni fún ìran Yorùbá láti ní òmìnira? Ṣé èèwọ̀ ni òmìnira fún ìran Yorùbá? Ẹ̀yin àgbààgbà wa, ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa, gbogbo ẹ̀yin ojúlùmọ̀, àìrí nínú àwọn ọmọ Yorùbá tọ́lọ́run ọba mi gbà fún, tọ́lọ́run ọba mi ṣọ̀nà rẹ̀ níre. Ẹ dárúkọ orílẹ̀-èdè náà lágbàáyé tí ò tí ì fẹsẹ̀ kàn, tó mọ tán pè ní òmìnira, tó mọ nǹkan tán pè ní ẹwà òmìnira, tó mọ tán pè ní ògo òmìnira, tó mọ tán pè ní ìbùkún òmìnira, tó mọ tán pè ní adé òmìnira. Síbẹ̀síbẹ̀ ó wà lára àwọn tó sọ wípé ìran Yorùbá ò gbẹ́dọ̀ ní òmìnira. Mo kí yín ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí. Mo forúkọ bàbá Akíntóyè àrólé Awólọ́wọ̀, mo mà tún fi kí yín pé àlàáfíà Ọlọ́run àjẹ ìjẹtán Olódùmarè, ìfọ̀kànbalẹ̀ tí ń bà sínú ayé ènìyàn táyé ènìyàn fi ń lójú yóò wọnú ayé yín lọ. Mo kí yín lẹ́ẹ̀kan sí lórúkọ bàbá Stephen Adébánjí Akíntóyè àrólé Awólọ́wọ̀, bí mo ṣe máa ń pè wọ́n, bàbá tó ṣe é fi yangàn láwùjọ àwọn bàbá. And let me use the opportunity to say thank you to my father, Baba Stephen Akíntóyè, fún ọ̀rọ̀ ìmọ̀ràn, ọ̀rọ̀ ìṣítí, ọ̀rọ̀ bàbá sí ọmọ tí mo jí gbà lánàá. Bàbá mi ò ní wá yín tì. It showed that Baba loved the Yorubas. Bàbá ń sọ fún mi pé ẹ̀jẹ̀ ara wọn Yorùbá ni. Pé àwọn ò ní fẹ́ kí òun kókó ta sí ìran Yorùbá tí ó dúró gẹ́gẹ́ bí àbùkù. Àgbà yín máa dá lẹ́sà o. Mo forúkọ bàbá yẹn kí gbogbo ẹ̀yin bàbá mi l'Amẹ́ríkà, ní London, ní Canada, àtẹ̀yin ìyá mi káàkiri gbogbo bí tẹ́ wà, pé àjíǹde ara yóò máa jẹ yín. Májàsọ́lá wa, májàsọ́lá òòṣà, àníyíkáyé, ọmọ tó jọmọ lọ, ààrẹ akọni Oòduà, olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, tí mo forúkọ rẹ̀ tọwọ́tọwọ́ tàkúrẹ́ tèkìtì tòǹdó tìlàjẹ tàkókó tọkàtọkà, tìgbómìnà tèkó tẹ̀gbá tìjẹ̀bú tí mo fi kí gbogbo ẹ̀yin bàbá mi pátá tẹ́ gbàgbọ́ nínú òmìnira Yorùbá, pé irú àkókò báyìí ló yẹ kí ìran Yorùbá kókó nínú ìgbèkùn Nàìjíríà. Ẹ ní ṣubú darí ayé yín nù, àní wá yín tì láwùjọ àwọn olóríire. Mo forúkọ gbogbo àwọn Yorùbá world media, lọ́sàn-án lóru wọ́n ń ṣiṣẹ́ takuntakun, wọ́n ná owó wọn, wọ́n ná gbogbo táìmù wọn, látòrí president Dr. Sabi, ẹ kú ọjọ́ ìbí àná, èmi ṣe ẹ̀gbọ́n ni mo ṣe rí ní ọ̀pọ̀ ilẹ̀ máa ṣe láyé,
bàbá Fàtáyé Ògúnrúbídó Ajacoin Àkàlàmàgbò Àṣàkẹ́ TV Kóìkí International ìyá mi ọmọ Ọbásanjọ́ Àṣeyọrí TV Ọmọlúkà Òmeyọ gbogbo yín pátápátá lọ́lọ́run ọba mi Òdùmarè yóò bá mi dùn yín nínú. That you use all your energy to work for the Yoruba freedom. Ẹ ní wọnú ìgbèkùn. Mo kẹ́yìn bàbá mi l'Amẹ́ríkà. Mo kẹ́yìn bàbá mi ní Italy. Mo kẹ́yìn bàbá mi káàkiri gbogbo àgbáyé. Níbikíbi tẹ́ ẹ bá wà. Àjíǹde ara yóò máa jẹ yín. Ojú ò ní tì yín. Ìbànújẹ́ ò ní wọlé ayé yín o. Ẹ ti rí tọ́pìkì tí mo tún gbé wá láàárọ̀ yìí. Bá mi Akíntóyè àti bá mi Májàsọ láti ní ìmọ̀jà ìndẹ̀ ìjà ṣùgbọ́n àtàlẹ́ àná lọ̀rọ̀ yẹn ti ń gbé mi lọ́kàn ẹ rí i pé mi ò lè ṣe ṣó lánàá mo kàn jókòó mo wá wò ó òun ló mú tọ́pìkì yẹn jáde pé ṣé èèwọ̀ ni òmìnira jẹ́ fún ìran Yorùbá ni kí ìran Yorùbá dáyé wà láàyè ara wọn ṣé èèwọ̀ ni kí àwa tá a lórí ọ̀fẹ́ àti travel out ṣé èèwọ̀ ni ká jèrè òmìnira àwọn tó travel out wọ́n rí òmìnira náà òmìnira tó ń jẹ òmìnira temporary ni ṣé èèwọ̀ ni kí ọmọ Yorùbá ká tẹ̀ gbégbé ayé òmìnira ṣé èèwọ̀ lòmìnira jẹ́ fún ìran Yorùbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá kí n bẹ̀rẹ̀ látòrí bàbá wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí Ọlọ́run kó kọ́kọ́rọ́ Nàìjíríà lé lọ́wọ́. During your campaign you say that ẹ sọ fún wọn pé wọ́n sọ wípé wọn ò ní kó yín orílẹ̀-èdè Yorùbá kéré ṣé ìgbé ayé tí ìran Yorùbá ń gbé ó dẹ̀ tẹ́ yín lọ́rùn. Bàbá mi Gani Olóyèdé adára fún yín it is not a taboo for Yoruba people to have their freedom. Ẹ ṣé bàbá mi. Ṣé èèwọ̀ ni bàbá Jàgàbá mi ò bá jà wá bàbá ti ní mọ́jà pé ká máa kalẹ̀kùn yẹn níjọ́ kan yóò yé yín ṣé ìgbé ayé tí ìran Yorùbá ń gbé ṣó tẹ́ yín lọ́rùn. Mo ti rìn lọ lẹ́ni ègé ibi tí táyà mi tó jó sílé ọ̀nà Kogi lọ́hùn láti wọ Kogi tí mo ti ní kí n máa ṣéǹjì táyà àwọn tírélà tó ń wọlé pẹ̀lú àwọn ọmọ Fúlàní young boy tí ì ṣe pé àwọn gómìnà wa ń bìbà gan ò dá ilé iṣẹ́ lẹ̀ iṣẹ́ wo náà fẹ́ wá ṣe ní ilẹ̀ Yorùbá that make them rush to the Yorùbá land. Ṣé èèwọ̀ ni kí ìran Yorùbá gbégbé ayé àlàáfíà ṣebí òwe Yorùbá kan ló ní ìkáwọ́ ò lásọ̀ tẹnitẹni it is a crime for Yorùbá to have their own freedom. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà Bísí Àkàndé ṣé èèwọ̀ ni tàbí kí n sọ wípé àṣàsí Fúlàní ló mú yín that make you afraid to say the truth that Yorùbá must have their own freedom àbí ìbẹ̀rù ká má bàa pa yín àbí owó tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé tẹ́ máa jẹ́ ti jiná tẹ́ẹ̀ rántí àwọn tó jẹ́ wípé igi tó máa fi ṣe tó máa jẹ gan wọn àti ìrí ọ̀pọ̀lọpọ̀ tí ìrí nǹkan tó máa ṣe gan. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí lè play major role nínú APC ẹ̀yìn wò. The population of the Yoruba is over 50 million, over 60 million tẹ́ ń pariwo.
ṣé èèwọ̀ ni? Ẹ jáde síta kẹ́ ẹ bá wa sọ̀rọ̀. Ẹ wà nípò bàbá lénìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá mi máa ń sọ wípé ipò àgbà, ipò àdánwò ni. Ẹ bá wa sọ̀rọ̀. Ṣé èèwọ̀ ni kí ìran Yorùbá ó ní òmìnira? Pé ohun tí Ọlọ́run ọba mi yọ̀ǹda fún wa kó jẹ́ àjẹmọ́nú wa, tí àwọn àtọ̀húnrìnwá wa ń gbà lọ́wọ́ wa, tó tún jẹ gàba lé wa lórí, tó tún gbẹ̀mí wa. Ṣé èèwọ̀ ni? Sàtẹ́ẹ̀lì sọ̀rọ̀. For those people in Yoruba land that became maybe former governor, former senators, former rep, present one, people are in there, they became your masters. They became your semi-god. That make you believe everything they did to Yorubas, it is perfect. Ṣé ìwọ ni kí ìran Yorùbá kó ní òmìnira wọn? Bàbá mi Bọ́lá Ahmed Tinubu di Jagaba of Africa, àbí ọmọ olódò dẹ. Ẹ lọ sí Saudi Arabia campaign for another tribe freedom. Ṣùgbọ́n ìran yín ń pariwo pé àkókò rẹ̀ láti ní òmìnira, you refuse. Ẹ ṣe bíi pé ẹ fi gbígbọ́ ṣe bí aláìgbọ́. Fúlàní pa lọ́tún, wọ́n ń pa lósì, kò túnú kan lára yín. Kidnapper ò stop ní ilẹ̀ Yorùbá. Àwọn ìyá wa, àwọn bàbá wa, àwọn ẹ̀gbọ́n wa, including our bros, tán wà káàkiri Europe country, America country, Asia country, àti wálé wá di ìbẹ̀rù torí pé wọn ò mẹ́ni, wọn ò mọ ìrìn àjò tá máa rìn tí Fúlàní máa yín wọn lọ́rùn. Are you okay with that? Ẹ mọ ìtàn, ẹ ka ìtàn àwọn bàbá wa sẹ́yìn. Ṣé ìwọ ni kí ìran Yorùbá ó ní òmìnira? Bàbá Olúfàlàyé, General Alani Akínrìnàdé, bàbá ṣé Fáṣọ̀rántì ni àbí kí lẹ̀ ń pè wọ́n, Pa Adébánjọ, Olúṣẹ́gun Ọbásanjọ́, àtẹ̀yìn àgbààgbà ilẹ̀ Yorùbá dad tẹ́ ẹ mọ̀ pé àgbààgbà nìyí, tó jẹ́ pé lójoojúmọ́ lẹ́ ń kí ọwọ́ bọ ìwé Fúlàní kán máa fi ìran Yorùbá kán máa fi wá sọ̀kò ìbànújẹ́ káàkiri. Ìgbé ayé tí Yorùbá dẹ̀ ń gbé dẹ̀ ń dùn mọ́ yín lọ́rùn, ó ń dùn mọ́ yín inú ṣá. And you call yourself a father to us. Irú bàbá wo ni ká wá pè yín that make you go against the freedom of the Yoruba land? Ohun tó jẹ́ pé ẹ̀yin lẹ́ni tí wọ́n fi ń tọrẹ fún yín. Ohun tó yẹ pé kó jẹ́ pé ẹ̀yin lẹ́ máa fi tọrẹ fún yàn lẹ́ ń wá káàkiri. Lẹ́torí ẹ̀ lẹ́dẹ̀rú Fúlàní. Lẹ́torí ẹ̀ pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ láwùjọ ọ̀rọ̀ títí yóò múlẹ̀ mọ́. Bẹ́ẹ̀ bá ní hálẹ́ ní tí Fúlàní bá ní bí lọ́la. Ẹ̀yin bàbá yìí kí ló dé tí ẹ fi fara mọ́ ìgbé ayé ẹrú tí ìran Yorùbá ń gbé? Kí ló dé tí ẹ fi fara mọ́ ìgbé ayé ẹrú tí ìran Yorùbá ń gbé? A wà lórí ilẹ̀ wa. We became a slave in our father's land. Nígbà táwa ń ṣe kékeré, èmi ò gbọ́ pé Fúlàní wọnú oko kòkó rí. Gbogbo ọsàn wa, this is time tí ọsàn máa ń sóre, tí ọsàn máa ń pọ́n lóko. I received a call yesterday pé bọ̀dá o, gbogbo ọsàn yín pátá làwọn Fúlàní ti ká o.
Can we continue like this? Ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín sà. Immediately tẹ́ bá ti dé ipò àgbà. Ẹ ń ṣe bàbá fáwọn ọmọ yín mọ́ nìkan. Ẹ ti di bàbá gbogbo ilẹ̀ Yorùbá. Ṣé torí wípé pé pátí Fúlàní pa Yorùbá àbí ìyà tí Yorùbá ń jẹ lọ́wọ́lọ́wọ́ kò ka àwọn ọmọ yín ní òjò tún kan lára yín? Àbí ẹ̀kan mọ̀ọ́mọ̀ dá ojú Yorùbá? Àbí àwa ń sọ wípé àwọn bàbá wa Awólọ́wọ̀ they manipulate your life, turn you to a somebody. Àbó ní ẹ̀ṣẹ̀ kan táwọn bàbá yẹn ṣẹ̀ táwa ò mọ̀ tẹ́ ń torí ẹ̀ tẹ́ ń yarú ẹ̀ lára wa. Let us know. Ẹ ṣé bàbá mi Prince Adébáyọ̀ Ṣítù, bàbá mi Bọ́lájí Sàlámì. Ẹ jẹ́ á mọ̀ torí bọ́mọ ò bá bàtà àbárọ̀bá. Ẹ jẹ́ á mọ̀ ní ìgbà kan ní Wendy Gbẹ́ngà Daniel wà lórí gómìnà Ogun State, òun fún ara rẹ̀ ló lanu ara ẹ̀ sọ wípé product Awólọ́wọ̀ làwọn, pé majority of them ilé ìwé Awólọ́wọ̀ làwọn lọ. Ẹ jẹ́ ká mọ̀ bóyá ó ní ẹ̀ṣẹ̀ kan táwọn bàbá yẹn ṣẹ̀ tẹ́ wọ́n ń yarú ẹ̀ lára Yorùbá lénìí, tó fi jẹ́ pé ìgbé ayé ẹrú, ìgbé ayé àdánù, ìgbé ayé òfò, ìgbé ayé kí ìran Yorùbá máa sìngbà káàkiri ló dẹ̀ ń dùn mọ́ ẹ̀yin bàbá wa nínú. I don't want to talk with anger this morning, but mo kàn fẹ́ béèrè ìbéèrè yẹn lọ́wọ́ yín ni pé ẹ mọ̀ àwa lè ní pé freedom, we need freedom, we need freedom. Bóyá ẹ̀yin bàbá ẹ̀dá ti fojú àgbà wò pé freedom kẹ̀ èèwọ̀ Yorùbá ni, ìran Yorùbá ò gbọdọ̀ ní freedom. Ẹ jẹ́ ká mọ̀ pé no. Torí mo mọ̀ ìyẹn òun ṣe ọ̀rọ̀ ìtàn mọ́. Adániwáyé tó dá gbogbo wa Olódùmarè ọba àṣeyí òwú kò dá àwa àti Fúlàní papọ̀, kò dá àwa àti Ìgbò papọ̀. Nigeria was not a product of God. Nigeria was not a plan of God. Nigeria did not arrange by God, arranged by British láti lè kó ìran Yorùbá ní ìgbèkùn. They know pé Ọlọ́run dá wa pé tó bá dé wípé Ọlọ́run ti dá wa papọ̀ mọ́ra wa. Let me give you an example. Èdè Èkìtì kì í ṣe àwọn bàbá wa ló dọ́gbọ́n ẹ̀. Tẹ́ bá tún dé Àkúrẹ́ tó dúró gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n fún Èkìtì, ẹ rí pé èdè wọn tún yàtọ̀ díẹ̀díẹ̀ sí titi wa. Kì í ṣe àtọ́dá tí ènìyàn ṣe. Tẹ́ bá wá dé Oǹdó, Ọ̀wọ̀, èdè wọn kì í ṣe product ènìyàn. Kẹ́ wá kúrò mẹ́kẹ́ dé Ìgbómìnà, Ìlọrin, àwọn ẹyẹ wọn àti màá tó ń rún tó ṣubú lù wọ́n ni. They are not Fulanis. Kẹ́ wá lọ sí Òkun ní Kogi, kẹ́ wá kò lókun ní Kogi, ẹ̀rí mọ́ Ọ̀ṣun State. Tẹ́ bá tún dé àwọn ti Jẹ̀ṣà, àwọn Ògèdèǹgbé Agbógungbòrò àti Gbẹ̀ngbẹ̀ lójú ogun. Ìjẹ̀ṣà onígi ìdáná ilé lẹ́rú ọwá tí múná roko. Èdè wọn kì í ṣe pé àwọn bàbá wọn ò àrẹ́ǹjì ẹ̀. Kẹ́ wá dé Ilé Ifẹ̀ níbi tójú rẹ̀ ti máa wá. Ẹ kúrò ńbẹ̀, ẹ lọ sí Ẹdẹ, ẹ lọ sí Òṣogbo, Ìgbómìnà, ẹ kúrò ní Ìgbómìnà, ẹ kọjá lọ sí Ìbàdàn, àwọn Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́ tàn. Èdè wa tó ń sọ not arranged by our forefathers. Kẹ́ wá lọ sí Ogun State, ẹ rí Ẹ̀gbá ńbẹ̀, Rẹ́mọ, Ìjẹ̀bú, Ẹ̀gbádò. Bọ̀tọ̀ ló ń so wá papọ̀ pé gbogbo yín ọmọ ìyá ni yín. Gbogbo yín ọmọ ìyá ni yín. That is why tó fi rọ
lẹ́bí máa rí tó fi rọ Èkìtì lọ́rùn that he believe that he is a Yoruba man, Ondo believe he is a Yoruba man, Ìgbómìnà, Ìlàjẹ, Ìkálẹ̀, Ẹ̀gbá, Àkókó, gbogbo wa pátápátá tọ́lọ́run so papọ̀, àwọn Àwórì, they believe that they are Yoruba nítorí tọ́lọ́run dá wa papọ̀. Bí èdè wa bá tẹ̀ jẹ́, gbogbo èdè tí mo dẹ̀ ń sọ yẹ kò sí bó ṣe máa sọ tẹ́ ẹ̀ ní gbọ́. That is how God arranged the Yorubas, the ọmọlúàbí. Gbogbo àwọn tí mo dárúkọ yẹ, we all believe that we are ọmọlúàbí. But the Igbos, we are not one. The Fulani, the Hausas, we are not one. Arranged by devil master, the British. Tako wa lẹ́rú. Sir. Ẹ má tẹ̀jú wa lọ. Mo tún béèrè lẹ́ẹ̀kan sí. Ṣé ìgbé ayé tí Yorùbá ń gbé lọ́wọ́ ó tẹ́ yín lọ́rùn? Màmá mi kan pè mí lánàá pé 45 years rẹ̀ tó ń ti wálé gbẹ̀yìn. Mo ní ẹ máa bọ̀ kò sí wàhálà Olóhun wá. Wọ́n wá rán mi lọ ságbolé wọn. Báwọn máa rán mi lọ ságbolé wọn. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Yorùbá cannot go to Kaduna, Kano, Katsina. Káwọn ọmọ wa lọ máa pa wọ́n lọ́n bí ẹni pẹran. But it is easy for the Fulani to come to the Yoruba land, starting killing us like a goat. Láàrin ìlú, ẹni tó bá pẹ́ tó ti dé Adó lálẹ́ Adó kéré Adó ti fẹ́ o. Adó ti fẹ́ tóbi ju Èkó lọ o. Ẹ máa rí màálù láàrin ìgboro níbi tí àwọn ènìyàn ń gbé. Ṣé ìgbé ayé tí Yorùbá ń gbé ṣó tẹ́ yín lọ́rùn? Ẹ̀yin bàbá wa, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, tẹ́ ń pera yín ní agbẹnusọ fún ìran Yorùbá. Kí ló dé tí ìgbé ayé ìnira tí Yorùbá ń gbé tó fi tẹ́ yín lọ́rùn? Kí ló dé tẹ́ fi tún rí àwọn bàbá wa tó dìde pé a lè máa bá báyìí lọ tẹ́ tún sọ wọ́n di ọ̀tá? Kí ló dé tó fi jẹ́ pé gbogbo nǹkan lẹ fẹ́ ṣe láti fi tí àwọn Fúlàní lọ́rùn? Ṣé torí owó ni? Ṣé ìbẹ̀rù ni? Àbí ẹ mọ̀ọ́mọ̀ ṣe? Ẹ̀yin kábíyèsí wa, mo tẹríba fórí adé o. Àwọn bàbá wa jó di mímọ̀ fún wa pọ̀ ọba lónìí ìlú. Nígbà táwọn ọba ò tí sọ ògo wọn nù. Nígbà táwọn ọba ò tí gbégbé orí wọn fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ́. The majority ìlú tó wà nílẹ̀ Yorùbá ìtẹ́jọ́ di mímọ̀ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọba àtàwọn ọdẹ ló dálẹ̀. Àwọn alágbára ìgbàanì. Tí wọ́n dúró to defend their own peoples. Àwọn bàbá wa náà lọ́dọ̀ tó wá ń sọ wípé ènìyàn ní bẹ ní lẹ́yìn ọba la fi ń pè ní àléébá. Ẹ̀yin kábíyèsí wa, ṣé ìgbé ayé tí Yorùbá ń gbé ó tẹ́ yín lọ́rùn? Tẹ́ fi dẹrú Fúlàní. Tó fi jẹ́ gbogbo tí Fúlàní bá ṣe ló ń tẹ́ yín lọ́rùn. Bí Fúlàní bá ń pọ̀ ọmọ yín tó ń pa àwa Yorùbá, kí n má pè lọ́mọ yín torí pé ẹni sọ pé ẹ̀yin kọ́ lẹ bí wa. Bóyá torí pé Fúlàní ò dẹ̀ tí ì mú ìkan nínú àwọn ọmọ yín kó dú wọn bí ẹni dú ẹran ni ò jẹ́ kó rọ̀ yé mú yín lára. Ṣé bó ṣe ń pa ìran Yorùbá ó tẹ́ yín lọ́rùn? Ìṣẹ̀ka Ọláòṣèbíkà welcome sir. Ṣé ó tẹ́ yín lọ́rùn? Àwọn bàbá wa sọ ìtàn fún wa pé ìran Yorùbá ti wà tipẹ́. When the British joined all together, the Yoruba became number 3. Tàbá ti mú Sultan Sokoto, wọ́n á mú Emir Kano sí kó tó kàn ní of Ife.
àjòjì ò lè ṣe bó ṣe wù wọ́n ní Sókótó, ní Kano, ní Katsina, ní Kaduna, ní Adamawa. Tó bá ti dọ́dọ̀ ẹ̀mí àwọn tẹ́mí àwọn bá ti sọ, wọ́n bí gómìnà kan dá kó yí lọ́wọ́ wò, wọ́n bí ìjọba náà kó sọ pé no. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí báyìí, kí ló dé? Ọọ̀ni of Ifẹ̀, Ọ̀jọ́jà Ògúnlùsì, ẹni ìtàn. Allow us to pa ìtàn rere nípa titi yín. Kí ló dé tẹ́ fi dákẹ́ bí omi àmù? Ṣé ìbẹ̀rù ni kábíyèsí Ọ̀jájá àti àdírẹ́sì àwọn ọmọ Yorùbá that we see you as a #1 citizen in Yoruba land? Tí Tinubu bá lo ọdún mẹ́rin tán, orí ọ̀fẹ́ ni tó bá rí ọdún mẹ́rin lò sí. Ránkì yẹn máa já wálẹ̀, but ikú ní gbaṣọ lọ́rùn ewúrẹ́ lọ̀rọ̀ tọ́ba. You are #1 citizen in Yoruba land. Kí ló mú ìbẹ̀rù dé? Sà, ṣé kinní náà ni? I want you to flashback kábíyèsí. Kẹ́ wo àwọn tẹ́ jọ jẹ́ age mate. Kẹ́ wo àwọn tẹ́ jù lọ. Kẹ́ wo àwọn tó jù yín lọ. Tó jẹ́ wípé ntọ́lọ́run ọba mi ṣe fún yín kò ṣe fún wọn. Tọ́lọ́run ọba mi ṣe fún yín kò ṣe fún yín. Kí ló dé tẹ́ fi silent on Yoruba freedom? Ọọ̀ni of Ifẹ̀, let the Yoruba know. Okay, freedom yín o. Òmìnira tẹ́ ń jà fún yín o. Nínú ìtàn Yorùbá èèwọ̀ ni o. Ẹ jẹ́ ká mọ̀ bí ẹ torí ẹ̀ lẹ́ fi dákẹ́ àti gbogbo ẹ̀yin ọba. Èmi ṣàmọ̀ pé ẹ̀jọba lérí Fúlàní. Ẹ̀mí àná ń jẹ nílẹ̀ Fúlàní. Ẹ̀jọba lórí Ìgbò. Igwe náà ń jẹ ní ilẹ̀ Ìgbò. Ilẹ̀ Yorùbá ló ti ń jẹ ọba. Ṣé ìgbé ayé tí ìran Yorùbá ń gbé ó tẹ́ yín lọ́rùn? Ẹ̀yin kábíyèsí wa, ẹ jẹ́ ká mọ̀. Nínú ara àwọn kábíyèsí wa náà ti ń pa ìtàn fún wa páwọn ń ṣe Yorùbá. Ọ̀rọ̀ tó dùn mí gidigidi ni. Ẹ jẹ́ ká mọ̀. Let us know. Tẹ́ fi wá dẹrú Fúlàní. Òwe Yorùbá kan lèmi gbàgbọ́, mo ti ṣe analysis ẹ̀ dáadáa rí. Tó ní dàda ò lè jà, ó lábúrò tó gbójú. Àtẹ̀yìn àgbààgbà lẹ̀ Yorùbá, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, àtẹ̀yìn ọba, kò sí ọmọ Yorùbá kan tó ní kẹ́ ẹ jáde síta. Bọ̀tẹ́ bá rí i pé ẹ wà lẹ́yìn wa bíi ké bí Olódùmarè. Àwọn ọ̀tá tí ń halẹ̀ mọ́ wa yìí tí kó wa nígbèkùn, wọn ò ní lórí ọ̀fẹ́ àti kó wa nígbèkùn. It is because the Fulani know that they have already win your heart. Náà fi rọ̀ṣì àwọn ọmọ wọn wá sọ́dọ̀ wa níbẹ̀ yìí. Àwọn rọ̀ṣì ọmọ wọn wá sí ilẹ̀ wa. Àwa ń wọ̀nà àti jápa. Nígbà wo ní ilẹ̀ wa ò ní di titi wọn? Ọ̀run dẹ̀ ń ya bọ̀ ni. Yorùbá ní pé kì í ṣọ̀rọ̀ ènìyàn kan. Kábíyèsí, kí ló dé tẹ́ ẹ dúró gẹ́gẹ́ bí ọ̀tá òmìnira Yorùbá? Kí ló dé tẹ́ fi ń hùwà bíi pé òmìnira yẹ èèwọ̀ ilẹ̀ Yorùbá ni? Kí ló dé tí inú yín ò fi dùn sí ìgbáyégbádùn ìrọ̀rùn ìfọ̀kànbalẹ̀ Yorùbá? Kí ló dé as a kábíyèsí in Yorùbá land tẹ́ sọra yín di ọ̀tá ìran yín? Ẹ dẹ̀ mọ̀ mí nì, ẹ mọ̀ the importance of independent. Kí ló dé tẹ́ fi wá dúró gẹ́gẹ́ bí ìkan gbòógì nínú àwọn alátakò? Ẹ̀yin kábíyèsí wa, ẹ jẹ́ ká mọ̀.
ẹ lórí ọ̀fẹ́ àti travel bó ṣe wù yín ẹ ń hùwà bí ìkídà ẹyẹ fò lára àwọn kábíyèsí tán bá tún dìde tán sọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá pé ó ṣe pàtàkì ẹ tún sọ wọ́n di ọ̀tá yín ẹ jẹ́ káwa náà ò mọ̀ bóyá àwọn bàbá wa ti ṣe ẹ̀ṣẹ̀ kan táwa ò mọ̀ tó jẹ́ pé òun lè fẹ́ bá máa yarú ẹ̀ lára Yorùbá torí Fúlàní wọ́n ṣìwé ìtàn àwọn bàbá wọn ẹ gbọ́ mi o Fúlàní wọ́n ṣìwé ìtàn àwọn bàbá wọn wọ́n wá rí i pé iṣẹ́ táwọn bàbá wọn gbà tányàn ní ààyò jù ní ká máa gba ilẹ̀ onílẹ̀ ohun tí ò jẹ́ títí wọn ká sọ di títí wọn iṣẹ́ táwọn bàbá wọn gbà nìyẹn wọ́n ti ń sọ̀sídẹ̀ wọ́n sọ̀sídẹ̀ ní Mali wọ́n sọ̀sídẹ̀ ní Burkina Faso wọ́n sọ̀sídẹ̀ ní Senegal wọ́n wọ Nàìjíríà ní ayé ìgbà yẹn wọ́n sọ̀sídẹ̀ lọ́dọ̀ àwọn Fúlàní ní ọ̀dọ̀ àwọn Haúsá lẹ́yọ̀kè lọ́hùn wọ́n wá ń bọ̀ lọ́dọ̀ wa ń bí báyìí ẹ̀dẹ̀ dákẹ́dẹ̀ ń wò wọ́n iṣẹ́ táwọn bàbá titi yín gbà ní ààyò tán yàn ní ààyò tán mú ní ọ̀kúnkúndùn ní láti máa dìvẹ́ǹdì àwọn èèyàn wọn láti máa dìvẹ́ǹdì ilé bàbá wọn láti máa dìvẹ́ǹdì ilẹ̀ bàbá wọn láti máa dìvẹ́ǹdì tó ń pè ní ogún bàbá wọn pé no to àjòjì to take over our land la fi rí àwọn Ògèdèngbé Agbógungbòrò wọ́n pọ̀ dáadáa àwọn jagunjagun tìmí Ẹdẹ tìmí Àgbọ̀nlé Ọlọ́fà náà Ṣọ̀ún Ògúnmọ́lá wọ́n pọ̀ àwọn Báṣọ̀run wọ́n pọ̀ Lísàbíà gbogbo Ọ̀kàlà wọ́n pọ̀ bẹ́yẹ they decide to defend their own land pé kó ogún bàbá wọn mọ́ parun kábíyèsí kò gbẹnu mi o ṣé kí n wá sọ pé ìjọba àwọn bàbá yín ni ṣé kémi náà wá sọ wípé ká wá gbẹnu sí máìkì lẹ́nu lọ́dọ̀ Oríyọmí ni ká ṣe DNA when the Fulani tán ṣìwé bàbá wọn tán rí wípé what did not belong to their father làwọn bàbá wọn jà fún tọ́dẹ̀ ń gbà wọ́n tẹra mọ́ ogún tí ìṣogún ti bàbá wọn náà ń jà ní bàbá wọn jà fún ìjà ní bàbá wọn jà tí tó fi kú wọ́n tẹra mọ́ oko olóko kàngbà kọ́sọ́ di títí wọn ní bàbá wọn ṣe títí bàbá wọn Dánfọ́jọ́ fi kú wọ́n tẹra mọ́ inú ìwé àkọọ́lẹ̀ bàbá wọn náà ti rí o ẹ̀yin náà ṣí ìwé àkọọ́lẹ̀ bàbá yín ẹ rí wípé ohun tó jẹ́ ti àwọn bàbá yín làwọn máa ń defend àwọn bàbá yín òun gbógun ológun but wọn hàn án láòkàn gbógun títí wọn lọ́wọ́ wọn kí ló dé tẹ̀yìn ọmọ wọn fi wá ya bí ẹ ti yà kí ló dé tí ọ̀rọ̀ Yorùbá ò mọ́mú láyà yín kí ló dé tó ti pé Nàìjíríà ti ń pa ọmọ yín lójoojúmọ́ ọ̀rọ̀ ẹ̀ ló mọ́mú láyà yín kí ló dé tí ìfẹ́ Yorùbá ò sí lọ́kàn yín kí ló dé tí ẹ̀mí ọmọ Yorùbá ò jẹ́ pàtàkì lójú yín ìbéèrè tí mo ní kí n wá bi ẹ̀yin bàbá wa àtẹ̀yin kábíyèsí wa àti those people who are in political office léèrè nìyẹn ìmọ̀ràn mi fáwọn tá a wà lé ìmọ̀ràn mi fáwọn tá a jójú lówó ọmọ màá tuntun sọ ẹ má jẹ́ àgbà ìrẹ̀wẹ̀sì láàyè ẹ má jẹ́ àgbà ìrẹ̀wẹ̀sì láàyè don't let us allow them to frustrate us the freedom belongs to us we must have it the independent belongs to us we must get it ẹ má jẹ́ kán dẹ̀ mí ìrẹ̀wẹ̀sì sí wa lọ́kàn let us
gather ourselves together to fight our enemy. Ẹ jẹ́ á rí wípé ìgbé ayé tí ò bá ti ní òmìnira ìgbé ayé asán ni. Ẹ dẹ̀ jẹ́ kó ní lọ́kàn wa, kó máa ró kìkìkì lọ́kàn wa, kó máa pariwo lọ́kàn wa pé tí ìran Yorùbá bá ṣe wà nínú Nàìjíríà a lè rí ayé gbé, a lè rí nǹkan tó pè ní ìrọ̀rùn. So me and you must work for the freedom of the Yorubas. Àwọn tó pariwo another 50 years amalgamation wọ́n á ti kú. Tí irú àwọn ìbá wà láyé that time orí ọ̀fẹ́ ni. Èrè wo ni ó wá jẹ́ fáwọn ọmọ wa? Ohun tó dẹ̀ fẹ́ gbìn lẹ̀ ni pé kí bí àwa ṣe ń sìn wọ́n kí àrọ́mọdọ́mọ wa tún máa sìn àwọn ọmọ wọn lọ. Let us join hands together and see our freedom as an important thing. Let us join ourselves together and say no to Nigeria. Nigeria fẹ́ sọ wá di aṣálẹ̀ ni o. Ẹgbẹ́ eléyìí kí n tó máa lọ. Lórí ilẹ̀ tí adániwáyé dá ìran Yorùbá sí ìta àwa yìí. Kó wá jẹ́ Fúlàní ló wà lórí ilẹ̀ yìí tàbí Haúsá. Káwa wá wà lórí ilẹ̀ wọn lọ́hùn kò ní sí tó ń jẹ́ Nàìjíríà o. Bí Nàìjíríà bá tẹ̀ ti wà rí á ti pín tipẹ́ oníkálùkù á ti lọ. Kó jẹ́ pé àwọn ló wà níbi tá a wà yìí wọ́n á ti lọ. Ìmọ̀ràn mi rè pẹ̀lú ẹ̀bẹ̀ táwọn bàbá wa bá ya ojo ẹ má jẹ́ ká wa ya ojo. Táwọn kábíyèsí wa wá ya ojo tó máa ń bẹ̀rù ẹ má jẹ́ ká wa ó ya ìbè ẹ má jẹ́ ká wa ó bẹ̀rù. Báwọn bàbá wa bá gba owó lọ́wọ́ Fúlàní tán ta ogún wọn. Me and you must not sell our heritage, our identity. Ọmọlúàbí ni wá. Ọmọlúàbí will always be ọmọlúàbí. Orílẹ̀-èdè wa ṣe pàtàkì. Orílẹ̀-èdè wa ṣe kókó. Let us, every one of us, refuse to gbé ìgbé ayé ẹrú. Let us claim our land back and God will bless you. Ẹ káàárọ̀. Support my YouTube channel Baba Ekiti TV. Gbogbo yín lẹ máa ra ajé jẹun. Adélẹ̀ lérí ẹ̀. Ìrọ̀lọ́ tá ń pa. God bless you.